mo lè moba mo tún gbà á padà ní 2025. mo lè moba mo tún gbà á padà. Ìwọ ńkọ́? mo lè moba mo tún gbà á padà o. Ire gbogbo tata gbà lọ́wọ́ mi o. Olúwa ṣẹ̀rù bà wọ́n, já wọn láyà. Gbogbo ogun ayé mi ṣẹ̀rù bà wọ́n, kó já wọn láyà o. Gbogbo ogun tó ń ṣẹ̀rù bà mí, Olúwa arógun gbógun mi má lóyún. Ṣẹ̀rù bà wọ́n bàbá, já wọn láyà o. Gbogbo ogun tó ń halẹ̀ láyé mi o. Ṣohun tuntun láyé mi lè Jésù. Lọ́dún tuntun yìí, ṣohun tuntun láyé mi Jésù. Ó ní kí n gbàgbé ohun àtijọ́. Ó ní kí èsì ó ṣohun tuntun. Ó ní ó mú mi jáde ní aṣálẹ̀, ó lànà ní aginjù fún mi. A sọ̀rọ̀ máyẹ̀ ní Olúwa mọ́ ọ̀rọ̀ rẹ ṣẹnu ayé mi lọ́dún yìí. Ṣohun tuntun láyé mi Jésù. Ìwọ náà máa sọ bẹ́ẹ̀. Gbogbo ayé ló ṣàtìmọ̀ mi mọ́. Àní mo fagilé lórúkọ Jésù. Bàbá, mo fagilé lórúkọ Jésù. Talẹ́ tó ń wí ìgbà tó Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ọlọ́run sọ pé màá ṣe orí burúkú lọ́dún yìí. Ọlọ́run sọ pé mi máa dààmú lọ́dún yìí. Ayọ̀ ní tọmọ Ọlọ́run lọ́jọ́ gbogbo. Wàhálà ìdààmú ò ní jẹ́ tèmi àti ẹ̀. Mo fagilé lórúkọ Jésù. Gbogbo àkọsílẹ̀ Sátánì láyé mi ó. Wá sọ pé Olúwa, gbogbo àkọsílẹ̀ Sátánì fún ayé mi lọ́dún yìí má jẹ́ ó ṣẹ. Má jẹ́ ó wá sí ìmúṣẹ. Olúwa, ìwọ ni gbogbo agbára ń bẹ lọ́wọ́ rẹ. Fi àjùlọ hàn ta lórí ọ̀rọ̀ mi. Gbogbo ohun búburú tó ń fẹ́ kó ṣẹlẹ̀ sí mi lọ́dún yìí má jẹ́ ó ṣẹlẹ̀. Gbogbo ìpinnu ibi wọn fún ayé mi, Olúwa fagilé. Mo fagilé pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Jésù bá mi fagilé. Gbogbo ọjọ́ tó ti ń retí láti fi mi ṣe yẹ̀yẹ́ lọ́dún yìí má jẹ́ kọjọ́ náà wáyé. Gbogbo ẹni fẹ́ kí n kùnà lọ́dún yìí jẹ́ kójú ó tì wọ́n. Mú mi ṣe rere kí n sì ṣe àṣeyọrí tó lógo ní gbogbo ìhà ní gbogbo ọ̀nà lọ́dún yìí lójú àwọn tó ti rò mí pẹ́ lórúkọ Jésù. Àmín.